níjọ́ tá ń sọ̀rọ̀ wípé Iran mùsùlùmí ni wọ́n, táwọn wípé àwọn Shia mùsùlùmí ni wọ́n, àwọn èèyàn dìde Habeebulahi Markaz yẹn o Shia ni o, wọ́n lè bí ṣe Shia mi yìí sì ṣe tébùlù mùsùlùmí ni mí, mùsùlùmí yẹn mo gbà ipá nẹ́bì lànẹ́bì mi, mo gbà ipá Ọlọ́run ló rán iṣẹ́, mo gbà pé mùsùlùmí mi ọmọ ìyá mùsùlùmí lájìjọ jẹ́. Nàìjíríà ní kíní kan ní ariwo yẹn pọ̀, kódà tí wọ́n fi lọ fẹjọ́ mi sùn àwọn DSS, wọ́n ní mo ń gbowó lọ́dọ̀ Iran ni, mo ní èmi ò gbowó lọ́dọ̀ Iran, mo délùú wọn rí, àwọn mi ò gbowó lọ́dọ̀ wọn rí. Ìlú wọn tí mo dẹ̀ dé rí yẹn ẹ́mbásí wọn irú àwọn bá ṣe ń ṣe tẹ̀fsírì nínú àwẹ̀ báyìí ẹni fáwọn àlẹ́ ẹ́mbásí wọn Mulhaku Dini ni Mulhaku Saqafi, orúkọ ẹ̀ jẹ́ Abbas Barati, yìí máa wá mi wá yóò wá pè mí pé kí n wá sí ẹ́mbásí àwọn máa lọ. Abbas Barati ó mọ kéwú tayọ wẹ́rẹ́wẹ́rẹ́, tó bá fún tíra ní ìsìn tó bá gbámú ó ń ṣí ni o, bó ṣe ń ṣí yẹn kò ń ṣe pé ó kàn ń ṣí lásán, bó ṣe ń ká yẹn ó mọ gbogbo ẹ̀, tó bá parí báyìí á nìkan tí tíra yìí wíre. Mo wá ó jẹ́ ká súnmọ́ra wa dáadáa, tí n bá dé ẹ́mbásí wọn tí wọ́n bá ń tásìkò òórùn bá tó àwọn mú yẹ̀pẹ̀ Karbala wọ́n ó fi síwájú, èmi ò ní fi síwájú kí ló kàn pẹ̀lú yẹ̀pẹ̀ Karbala á sì jọ kírun. Òun náà ó wá sí Markazi yìí wọ́n bá wa kí jímọ̀ rí, àwọn òforí kan lè máa fi kan yẹ̀pẹ̀ Karbala, òun náà sì ṣe bẹ́ẹ̀ tó kíyà Shia ni, tó bá ti débi tó tí Shia tí wọ́n yìí ti kí ṣe Shia ma bá wọn ṣe bí ìgbà tó tí ìwọ́n náà kí ń ṣe Shia, ìyẹn ló ń lò, èmi sì ti mọ̀ yẹn. Wọ́n wá díjọ́ kan mo jókòó sí ọ́fíìsì ẹ̀, mo wá ń wo kìíní ẹ̀ báyìí, mo wá rí kásẹ̀tì mi, fídíò kásẹ̀tì, fídíò kásẹ̀tì, mo wá bí wọ́n ní fídíò kásẹ̀tì tẹ̀fsírì mi rẹ̀, òní mo ní wọ́n gbọ́ Yorùbá ni, ó ní rárá oníṣẹ́ bí mo ń ka àyà mo dẹ̀ ń ka àwọn orin, ó ní ìyẹn ó jẹ́ kó òun mọ bí tí mo ń sọ̀rọ̀ lọ. Ní kúkúrú wọ́n wá fẹ́ ṣe nǹkan ní Iran, nǹkan tí wọ́n fẹ́ ṣe yẹn Khomeini ni wọ́n fẹ́ ṣe ìrántí ẹ̀, Khomeini sì ti kú, wọ́n fẹ́ ṣe ìrántí ẹ̀. Mo bá ó wá sọ fún mi pé òun fẹ́ kí n lọ Iran, mo ní Iran, ó ní ẹ̀ wọ́n pè mí ní ibi ìjókòó yẹn, mo wá lọ. Ìgbà tí mo fẹ́ lọ èmi nìkan ló pè, ìlú tí mi ò dé rí tí mi èé sì ìṣara wọn, èmi nìkan ò ní lọ. Mo fẹ́ kẹ́nìkan tẹ̀lé mi ó ní ta ni àfáwàídì kó ṣe visa fáwà méjèèjì, a san owó àfáwàídì, táwọn bá san owó tíkẹ́ẹ̀tì mi èyí tó yẹ kémi san a fi ṣe tàfáwàídì, láà méjèèjì bá kó sọ́kọ̀ ó di Iran. Nígbàtà dé Dubai ta dé yẹn ni ọkọ̀ ó ti change, ọkọ̀ Iranian Airways láti change, ọkọ̀ Emirates òun náà máa ń lọ Iran, ibi tèmi pẹ̀lú àfáwàídì tàbí kọ́kọ́ yára wa nìyẹn. Emirates láwọ̀dé àbí Ethiopia àbí Emirates láwọ̀dé Dubai, so lílọ tí wọ́n Emirates àwọn máa bẹ́ Emirates lọ, èmi ò wọ Iranian Airways, kò ní ju wákàtí kan báyìí sàbí méjì sáwọn lọ láfi jọ dé Tehran. Àwọn adé Tehran wọ́n wá fi mọ́tò pàdé mi àti àfáwàídì náà, àwọn àbẹ̀ Fundukul Istiklal ní Tehran òun ni adé sí. Nígbàtà adé sí bẹ́ẹ̀
wọ́n fẹ́ fi wá sí yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ mo ní rárá ẹ pa wá pọ̀ so wọ́n pa wá pọ̀ làbá fi wọ́n dẹ̀gbà gbogbo program yẹn bẹ̀rẹ̀ sí lọ wọ́n mú wa káàkiri wọ́n wá mú wa dé Madinatu Kum yẹn ibẹ̀ ni gbogbo àwọn ọmọ tí wọ́n ń kéwú ibẹ̀ náà ti ń kéwú àwọn ọmọ Nàìjíríà wà ń bẹ o àwọn ọmọ mi náà wà ń bẹ ọmọ ìlú mi gbogbo wọn àwọn yẹrẹ ní àyẹ̀ wà pọ̀ kíláàsì Imam Khomeini ó wà ń bẹ wọ́n yẹ lo manhaj tó bá ti wọnú bẹ̀ báyìí àtàkù ni àfáà tó bá ti fẹ́ gbọ́rọ̀ ẹ̀ tó fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ tóun bá ti wà ní kíní táwọn ọmọ bá ti tò síwájú báyìí ní kíláàsì rẹ̀ yóò jókòó gbogbo àwọn tí ó tò síwájú tí wọ́n kẹ́kọ̀ọ́ tán bá ti wà ń bẹ̀ èyí tó bá fẹ́ ibẹ̀ ni wà lọ so àwa wà ń bẹ̀ ilé Khomeini bí n ṣe mọ́ bẹ̀ nìyẹn ilé tiẹ̀ gangan mo sì lọ bẹ̀ bá ṣe débẹ̀ yìí táwí mi ọ̀rọ̀ wá gbowó kí la fẹ́ máa gbà kí la fẹ́ ná kí la fẹ́ kò sí wọ́n tún lọ bòmí wọ́n tún gbé wa lọ bòmí wọ́n gbé wa lọ so wọ́n á gbé wa lọ bìkan mẹ́ṣáàjì náà ń pè bẹ̀ ibẹ̀ yẹn oríṣiríṣiríṣi lẹ máa bá pàdé sàárè ibẹ̀ ni sàárè Abdulaziz ọmọ Sayyidina Ali tó ń jẹ́ Abdulaziz ibẹ̀ ni sàárè yẹn ẹ bá àwọn èèyàn bẹ̀rẹ̀ pẹ́tẹ́ àtàrúgbó àtẹ́ wọ́n ju owó sínú sàárè báyìí wọ́n kálukú tọrọ ọ̀kan tó bá wùn ìyẹn náà àrí oríṣiríṣi ánàná kí ni mo fẹ́ fàyọ gbígbé tó gbé mi dé ìranù nìyẹn mo sì dé padà wọ́n fi nǹkan kan lọ wá àgbówó lọ àbá báyìí láti ṣe kí lẹ fẹ́ lè kí wí rárá àwọn àṣetán in tó gbé mi dé ìran nìyẹn mi ìtìtorí ẹ̀dì ṣíà mi ìtìtorí ẹ̀dì ṣe yìí àmọ́ nǹkan tó bá ṣẹlẹ̀ ń bẹ̀ in tó bá kan mùsùlùmí tó wà ń bẹ̀ tí wọ́n ń kírun tí wọ́n ń gbàwẹ̀ mùsùlùmí la mọ̀ wọ́n sí ìyẹn ni ìdúró tí mo dúró àti ìta tí Markaz dúró lé lórí nísìn níjẹta mọ́ àná Amẹ́ríkà yìí bọ́m̀bù wọn bọ́m̀bù tó yìí ìtorí fìtínà tó ṣẹlẹ̀ Israeli àtàwọn Philistine àti gbogbo kìíní tí Israeli fẹ́ gba gbogbo ilẹ̀ wọn ọdí pé a sì pariwo Philistine bí mùsùlùmí ni ará Philistine àdúà la fẹ́ máa fi dúró tì wọ́n ó wá di ẹnu jẹta yẹn mọ́ kìíní olórí wọn Khamenei àbí kí náà Khomeini ni ó kú Khamenei ni ẹni tó gbapò ẹ̀ Khamenei yẹn ni wọ́n pa lánàá àbí mọ́jú àná Amẹ́ríkà lọ bọ́m̀bù ẹ̀ pẹ̀lú Israel pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn lárúbáwá kọ̀ọ̀kan lárúbáwá bí Dubai lárúbáwá bí Qatar lárúbáwá bí Bahrain ibẹ̀ l'Amẹ́ríkà ní bẹ́ẹ̀sì sí tó ti ń dìde yìn bọ́m̀bù lu ara hàn mọ́ á ti sọ ọ̀pọ̀lọpọ̀ ìran wò pé bóyá nǹkan tí mo kàn ń sọ yẹn orí ni mo ń sọ àbí ṣíà ní ní mo ní alùsúnnà àwọn tó ń pera wọn bẹ́ẹ̀ ọ̀gá ni wọ́n yìí ṣàlùsúnnà àwọn tó ń pera wọn ní alùsúnnà ọ̀gá ni wọ́n kìí ṣàlùsúnnà ìwọ tó ń gbọ́ mi tó jẹ́ mùsùlùmí tó wà nínú àṣáyára ìwọ gan ni alùsúnnà ju àwọn lọ ìwọ tó ń gbọ́ wa báyìí tó jẹ́ bọ́ wà nínú àṣáyára ìwọ gan ni alùsúnnà àwọn tí bí yẹn ọ̀gá ni wọ́n kìí ṣàlùsúnnà
wọ́n pàpè mọ́ra ni. wọ́n pàpè mọ́ra tí kìí ṣe tí wọ́n ṣe níṣẹ́ ni. torí pé nígbà tí Muhammad Abdul Wahab tó dìde tó ń pèpè ẹ̀ Muhammad Abdul Wahab yìí mo sọ pé bàbá ẹ̀ Mardakhai ni ó ń jẹ́ gbogbo tí mo wí yẹn mo ní tírà fún ni o ọ̀rọ̀ wọn sọ lórí kọ́ hadith Ànábì tó dẹ̀ sọ wípé sallallahu alaihi wasallam yatlu Allahumma barik fi yamanina wà fi sha'amina táwọn sàábì kan táwọn bẹ́ẹ̀ tán sọ pé wà fi najidina lẹ́ẹ̀mẹ́ta Ànábì ò dáhùn gbàtọ́ tó wá wí lẹ́lẹ̀kẹta yẹn l'Ànábì ní hunaka zilzal zalazil wal fitanu ibẹ̀ fi sínú ó ti jáde ibẹ̀ sí ni kọ́rùnù ṣèitán ìwà ṣètánì ibẹ̀ ni ó ti jáde nẹ́jìdù yìí ni Abdul Wahhab ti dìde àwọn kí náà ń pè wọ́n Yahudi ni àwọn Yahudi wọ́n mara wọn wọ́n sì máa ń kúnra wọn lọ́wọ́ ìgbà tí mo lọ sí Amẹ́ríkà ní 2003 àbí 2003 fún program kan tí wọ́n ń pè ní international visitors l'Amẹ́ríkà gọ́ọ̀mẹ́ntì Amẹ́ríkà ló pè ní ìdálọ́ Bush ló wà ń gbẹ́ngbà náà Bush ọmọ kìí ṣe ti bàbá ẹni tó wá program kan nínú àwẹ̀ báyìí ni mo lọ ṣe ní Ìbàdàn Lamade Shina ló wà gọ́ọ̀nà gbà náà ó wá síbẹ̀ program tán fún mi ní ìyẹn dẹ̀ ṣẹlẹ̀ ní 2001 Islam and terrorism topic yẹn wọ́n wá ní kí n sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ mo ti wá gbé pé Islam èyí ṣẹ̀sìn terrorism torí terror kò sínú Islam terrorism yẹn àwọn tí ó bẹ̀rẹ̀ níjọ́ tí wọ́n kọ́kọ́ máa mọ̀ àwọn Japanese ni àwọn ni wọ́n di bọ́m̀bù mara ni wọ́n wọnú plane kan wọ́n á bọ́m̀bù gbogbo ẹ̀ búù wọ́n á kú àwọn tó wọnú plane yẹn náà kú Islam yìí ṣe bẹ́ẹ̀ mo ṣáṣe program yẹn ní wákàtí kan ó gbóná dáadáa gbígbóná tó gbóná yẹn kí ní yẹn go viral l'Amẹ́ríkà bá rí náà bá fi ní pé kán wá mi wá wọ́n dẹ̀ fẹ́ wá mi wá yìí èmi náà ti mọ̀ wọ́n ìwọ́n tó bá fẹ́ bẹ́ṣù jẹun wà á jẹ́ kí sí bí ẹgùn mọ̀ wá lọ wọ́n kọ́ lọ sí ẹ́mbásì wọn lẹ́mbásì wọn yẹn wọ́n pe àwọn èèyàn wá wọ́n á sì rántí dáadáa nínú àwọn tó wà ń bẹ̀ Dr. Adégbìtẹ́ ọlọ́nfọ̀rúnkẹ́ alájà kan Sherifatu Andu ó wà ń bẹ̀ àwọn míì náà tó wà ń bẹ̀ wọn èmi náà wà ń bẹ̀ wọ́n gbẹ́ nìkan wá kó máa sọ̀rọ̀ bí Islam ṣe dé Amẹ́ríkà bí Islam dẹ̀ ṣe gbòòrò l'Amẹ́ríkà by that àwọn èṣe àwọn hate Islam wọ́n gbé ẹnìkan wá òun náà sọ̀rọ̀ iye ṣọ́ọ̀ṣì tó wà àwọn èṣe kíní gbogbo ẹ̀ wọ́n wá fàyè béèrè lẹ̀ mo wá nọwọ́ agbọ́ gbogbo nǹkan tẹ́ ń sọ yìí in tẹ́ ń sọ ẹ fàyè Islam lẹ̀ ẹ fàyè kíní lẹ̀ double standard nìyẹn mokif musdawaj òun lẹ́ṣẹ̀ yẹn ọ̀rọ̀ Philistine láti 1948 títí tí dáń sọ̀rọ̀ yìí kí lẹ́ṣẹ̀ sí Eastern Timor ní Indonesia àwọn nìkan nínú Indonesia bá Eastern Timor yẹn àwọn ni wọ́n ìṣe mùsùlùmí báwo lẹ ṣe fight fún wọn tẹ̀rí káwọn yẹn gba independence tí Philistine wà ń bẹ̀ tí ò gba independence àwọn míì tán jókòó ń dájọ́ wà ń bẹ̀ tàbí wọ́n bulẹ̀ sí mọ́ ẹ̀ṣọ́ báyìí nínú wọn embassy wọn mo ti ń sọ rédè fún wọn èmi wò wọ́n wọ́n wá máàkì mi pé eléyìí mo sì ti mọ̀ pé wọ́n máàkì mi wọ́n wá rán ambassador wọn wá bí nínú ọgbà bí
wọ́n láwọn fẹ́ wá kọ́ máa bọ̀ níbi àdí kankan mọ́ inú ẹrù wa kọ́ máa bọ̀ odidi bọ́ọ̀sì kan báyìí ní gbogbo wọn wà àti ambassador àti gbogbo tí lọ́n fi wọ́n náà báyìí wọ́n á gbé ẹnìkan dání òun jẹ́ lárúbáwá tó jọmọ Amẹ́ríkà so òun ló wá náà ní kó sọ̀rọ̀ wọ́n ní kí n pè rò wọ́n ní kí n pè yàn wá mo bá ṣe kíní àpèyàn èmi mo náwó ẹ̀ gbogbo àwọn tàà pè ìgbà tó yá kí ambassador wọn tó wáyìn wọ́n wá bí ní pé èèyàn mélòó ni ló máa wá mo lérò pọ̀ wọ́n yà rárá kọ́ má ju èèyàn bí 100 lọ mo ní sí Markaz bá pé rò yóò ju 100 lọ kí ló ṣe kò ní sí wàhálà èèyàn máa bọ̀ ni wọ́n bá fi wá ìgbà tí wọ́n wá ọjọ́ kò ọ́fíìsì ọ̀dọ̀ mi ní ìsàlẹ̀ bí àbáni kíákẹ́ ara wọn lè balẹ̀ àwọn èyí ṣe kìíní bí ìjókòó tàbá jókòó báyìí nínú tẹ̀fsírì ni nínú mọ́ṣáláṣí but kíláàsì wo yìí ṣe mọ́ṣáláṣí tọkùnrin tóbìnrin ló wà ń bẹ̀ ní student kìí ṣe lékéwú tí wọ́n máa ka wàhálà so mo wá mú ìyàwó mi wá ìyàwó mi ṣe abojú ìyàwó mi jókòó tí wọ́n lọ́fíìsì bẹ̀ mo ní ìyàwó mi ní wọ́n dìra wọn ṣe gbogbo mo ní ó dá àwa jókòó wọ́n mọ gbogbo nǹkan tí wọ́n fẹ́ mọ̀ mo ṣì hàn wọ́n torí mo mọ̀ pé wọ́n wà wọ́n sì ti rán ọ̀tẹlẹ̀múyẹ́ kán wo gbogbo ẹ̀ ibi tabako nǹkan jà sí ara wọn wá balẹ̀ ẹ̀yìn ìgbà yẹn ni wọ́n wá pè mí lọ Amẹ́ríkà l'Amẹ́ríkà yẹn nínú ibi tí wọ́n mú mi dé nínú ibi tá lọ àwọn ìlú kan wà tó jìnà gan state mi wà tó jìnà gan báà ṣe wà ní aago mélòó la wà tó 2 láàrin Amẹ́ríkà sí Amẹ́ríkà bẹ́ẹ̀ wọ́n fi 1 hour àbí 2 hours láwọn mí fi ju state mi lọ so alọ́bẹ̀ wọ́n mú wa dé kí wọ́n pè sinagogu àwọn Yehudi wọ́n mú wa dé bẹ́ẹ̀ àjókò àwọn pè láti Nàìjíríà náà àwa méjì ni ẹnìkan Haúsá àtèmi wọ́n pè èèyàn káàkiri wọ́n pè èèyàn Greece wọ́n pè èèyàn ní gbogbo ẹ̀ṣà àwọn bẹ̀ èmi báyàn ṣe jẹ́jẹ́ mi ni ìwọ tó bá mú mi lọ́rẹ̀ẹ́ wọ́n mú ẹ lọ́rẹ̀ẹ́ ìwọ tó bá sá tó ń wò mí pé bóyá terrorist ni èmi náà sì wàhálà àti ẹni ẹ àwa ń bẹ̀ ibẹ̀ mo ti máa ṣírí jù mi jù tí obìnrin bá bí tóbìnrin tó bí jẹ́ jù tí bàbá ẹ̀ jẹ́ jù òun ni jù tóbìnrin mi bá bí tí bàbá ẹ̀ jẹ́ jù ọmọ tó bí òun ṣe jù bẹ́ẹ̀ ni bó ti lè rárá toróbìnrin inú obìnrin ló bí inú obìnrin lọmọ yẹn gbé oúnjẹ tó ń jẹ lọmọ ń jẹ ó tún jáde tán ọmú ẹ̀ ló máa mú half Jew ní èyí tí ìyẹ́ ò bá ti kí ń ṣe Jew kó tó di ọmọ kó tó lè pè ní Jew mú padà baptize ẹni lẹ́gbàá tó bá dàgbà so gbogbo kìíní yìí èmi kọ́ ọmọ nǹkan tí mo ń rí díẹ̀ lára wọn àti béèrè kí ló ṣe táwa mùsùlùmí ò lè wà lọ́kàn kí ní ṣe táwa mùsùlùmí ò lè wà lọ́kàn láwọn sọ pé rọrùn lára ilé ṣe mùsùlùmí tọ́wọ́n ìṣe mùsùlùmí ìyà tí ó kó jẹ wá àìṣọ̀kan wa ìyà tí ó kó jẹ wá òun láàrin ẹgbọ̀nrọ̀gbọ̀nrọ̀ ni ìgbà tó wá di pé bọ́rọ̀ yẹn ṣe àṣìlọ ọ̀rọ̀ pọ̀ níbẹ̀ Islam ló so wá bó ṣe lè hùn kọ́nà ẹ̀jìn tó bó ṣe lè hùn kíran ẹ̀jìn tó
kódà èyí sọmọ lárúbáwá ṣó ti kírun ṣó ti gbọ́lọ́ ń gbọ́ ṣó ti ọmọ ìyá ẹnu ni. ó ti lè wò kírun ẹ̀jì tó ó ti lè wò kọ́nà ẹ̀jì tó ṣó ń kírun ó ń gbààwẹ̀ ó ń lọ Mákà ó sì ń ka Kùránì táǹkà ó sì ń pe ànábì ó ń ṣe ń bọ́ ànábì lẹ́yìn tó bá pè tán ọmọ ìyá ẹni bó ti lè wò kó jìnà sí ẹ̀tọ́. Islam nìkan ló ní. Islam nìkan ló ní. ẹ̀sìn mi ò ní. ẹ̀sìn mi ò ní.